fún Ọlọ́run tó ní òfin èmi fún ara mi ò wá lágbára kankan torí pé tí jẹ́ Islam òun ni àlàáfíà nínú ṣẹ̀ríà gangan kájúpájú sára nílẹ̀ fún ọba tó dá wa ní jẹ́ Islam Ọlọ́run tóun náà wá sọ pé òun gbàgbọ́ yẹn ló ní wípé in tó ṣe yìí ìjìyà rẹ̀ rèé inú tiẹ̀ dùn sí lójú tiwa alẹ́ kàkó wípé wọ́n lọ rèé pa wọ́n dẹ́mi ẹ̀ légbodò àmọ́ tó bá di ọjọ́ tí Ọlọ́run wọn sàkálukú lẹ́sàn-án tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn wọn ní fi bímọ ẹ wá dé ní sàlàyé kan fún wa ẹ máa gbọ́ mi ẹ gbọ́ mi ẹ dé sàlàyé kan mo ń bọ̀ ẹ ṣe sùúrù náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan ẹ gbọ́ mi yé ìṣẹ́jú kan ayàtẹ̀ ẹ̀ka yìí kìí ṣe àwọn mùsùlùmí hello kìí ṣe àwọn mùsùlùmí láyà yìí ń rí fásitì sí o àwọn kèfèrí tí wọn ò kúrẹ̀ tí ì ṣe Islam láyà yìí ń bá wí pé ẹ gbọ́ mi yé. ẹ bá mú tó Atayese náà Atayese ẹ ti yanjú ọ̀rọ̀ náà ṣe ti gbọ́ lẹ́nu Atayese tí wọ́n sọ wípé kódà kó jẹ́ àbúrò òun ni tí wọ́n bá pa ó tẹ́ àwọn lọ́rùn pọ́ìntì wọn náà nìyẹn ìwé pé kó jẹ́ sí wípé àbúrò àwọn ló bá fi Islam lẹ̀ tán bá sì gba ẹ̀mí rẹ̀ ìbá àmọ́ kí wọ́n má wo ọmọ tó bímọ kí wọ́n má wo fámìlì rẹ̀ mọ́ wọ́n sì wípé lóun fẹ́ fi Islam lẹ̀ yẹn kí wọ́n pa sẹ́tìrì báyẹn ní sìn sẹ́tìrì ń tà ń lọ ibi tí ń táwọn èèyàn fi dìde nílẹ̀ Yorùbá sẹ́tìrì ibi tí Islam. àlàyé tó wà ń bẹ ẹ gbọ́ Islam ò sọ pé ẹ̀ka máa pa ẹ farabalẹ̀. ìbágbàlagbà níyín àbúrò yín ẹ̀jẹ̀ yín ó wá lóhùn ò sí ẹ̀sìn mọ́ ẹ dákun Ọlọ́run tó ní kí ló dé tí Ọlọ́run gẹ́gẹ́ wà mẹ́mí rẹ̀ lọ fúnra lára rẹ̀ tó wáyé pé ẹ̀yin ló rán pé kẹ́ ẹ lọ pa nígbà tí Ọlọ́run ló ṣẹ̀. ṣé bí òfin rẹ̀ ni ẹ ní sùúrù nígbà tó já sí pé Ọlọ́run ló ṣẹ̀ ṣe bọ́ Ọlọ́run ló ní Ọlọ́run ló dáa nígbà tó wá jẹ́ sí pé ẹ̀yin mú wá yẹn ló lóhùn ò sí mọ́ ṣe bọ́ Ọlọ́run ṣe ó sì nígbàgbọ́ nínú Ọlọ́run àbí káyọ̀ tó pé kò sí ẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run mọ́ ṣe bọ́ Ọlọ́run ló dáa kí ló dé tọ́lọ́run ò jẹ́ kó sùn kọ́ mọ́ jí mọ́. ó wu Ọlọ́run bẹ́ẹ̀ ni ò jẹ́ kó sùn bẹ́ẹ̀ òfin ẹ̀yin wá ní Islam ṣẹ̀ṣẹ̀ wá rán tó wá ní kẹ́ lọ padà mí ẹ̀sìn òfo níyẹn náà ẹ̀sìn yẹn ó ní kẹ́ mọ̀ kò fálù ẹ̀mí dáàmì ó ní kí ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin dáàmù ní kẹ́ lọ pa nítorí pé nìyẹn fi kalẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. gbogbo ẹni tí bá ti mẹ́nu Islam ẹ̀sìn òfò ni ẹ̀sìn orí burúkú ni. ẹ ti mute mi bẹ́ẹ̀ yẹn. ẹ̀sìn téèyàn ò lè fi ṣe yan náà ni téèyàn ò lè fi ṣe yan náà ni ẹ dákun Islam ní kẹ́ ẹ pààyàn nítorí pé ó fi ẹ̀sìn yẹn kalẹ̀ ẹ pa. ẹ ti mute mi bẹ́ẹ̀ yẹn abala kan lẹ fi ń wò kìí ṣe àgbọ̀yé tí Islam mú wálẹ̀ yìí ń gbọ́. ẹ má bínú gbogbo ilé Ọbaṣọlá bàbá wa ṣe rí ara nǹkan tí a fi ń sọ náà nìyẹn wípé èèyàn tó ń sọ̀rọ̀ nínú Kùránì kì í ṣe Ọlọ́run ilẹ̀ bàbá tiwa Allah ló ń sọ̀rọ̀ òun dẹ̀ ló ń pa ìtúkìtù yẹn òun dẹ̀ ní a fi sọ pé Allah yìí kì í ṣe Ọlọ́run Olódùmarè wa nítorí ìgbà tí àwọn èèyàn fi ìṣẹ̀ṣe sílẹ̀ tí wọ́n ń lọ sí ẹ̀sìn ìsìlámù àtẹ̀sìn kìrìsìtẹ́nì Olódùmarè ò sọ fún àwọn bàbá wa pé kí wọ́n pa wọ́n kò sí nínú ẹ̀ òun lè fi mọ̀ wípé Olódùmarè kọ́ ló ń sọ̀rọ̀ nínú Kùránì Allah ṣìgìdì ọlọ́wọ́ mẹ́ta yẹn òun ló ń sọ̀rọ̀ nínú Kùránì so ẹ má máa sọ pé òfin Ọlọ́run ni òfin Allah ṣìgìdì ọlọ́wọ́ méjì òun ló ń sọ̀rọ̀. hello ma point of correction. mo ń gbọ́ yín. ṣe rí i pé ẹ̀yin náà sọ wípé kí wọ́n pààyàn ó jẹ́gẹ́ bí nǹkan tí òfin òun náà la fi sọ fún yín pé Allah kọ́ ló ń sọ̀rọ̀ nínú Kùránì torí Allah ò gbọ́ Yorùbá Arábù ló gbọ́. wọ́n máa mú ti mute mi. torí wọ́n máa mú ti yín náà. Ọbaṣọlá ẹ lè continue mo kàn ní kí n ṣí. ọ̀rọ̀ tá à ń sọ ní bíbá ọ̀rọ̀ tó make sense ni ẹ dákun ìwọ tó kú lẹ́sìn kìrìsìtẹ́nì ò ní kó o pa ọ́ náà ní sẹ́ni tó wà lọ́ndà kìrìsìtẹ́nì tó wá bọ́ sí mùsùlùmí kí ló dé tí kìrìsìtẹ́nì náà sọ pé kí wọ́n pa á ǹjẹ́ tí kìrìsìtẹ́nì bá ní kí wọ́n pa sẹ́yìn ó rí èèyàn. ṣé kí n ṣàlàyé ẹ̀. ẹni sùúrù ní ìsìláàmù ó bá ẹ̀sìn ìṣẹ̀ṣe nílẹ̀ káàtì ẹ̀dọ́ méjì sẹ́sìn ó bá àwọn kan àwọn tán ń bọ Ṣàngó àwọn tán ń bọ Ọya ìdí tá a fi sọ fún wa pé Allah àti Elédùmarè wọn ò kí ń ṣe nǹkan kan nìyẹn kí ló dé tí Elédùmarè náà sọ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pé gbogbo ẹni tó bá ti fi Ifá lẹ̀ o àbó fi Ṣàngó lẹ̀ o àbó fọyá lẹ̀ o àfẹ́ mọ ìdí kan o ó wá lọ gbé ẹ̀sìn àjòjì wa ó yá ẹ máa pa but ẹ̀sìn àjòjì yẹn ló wá dé tó wá sọ fún wọn pé ìwọ tó bá ti jọyìn òun tó bá fi lè kú òun bẹ́ẹ̀ ní tó kàn náà ni pé kí wọ́n pa ọ́. Islam ò ṣe ẹ̀sìn àjòjì àlàyé tó wà ń bẹ̀ lẹ́ẹ̀já sí yìí Islam ò kí ń ṣẹ̀sìn àjòjì. ẹ̀sìn kí wá ni. Islam ẹ̀sìn gbogbo ayé ni
ẹ̀sìn gbogbo ayé tí gbogbo ayé gbọ́dọ̀ máa ṣe òun ni Islam. lọ sí China ẹgbẹ́ lọ yín lọ sí China jàre kó tó máa sọ pé ẹ̀sìn gbogbo ayé. àfa àtàyè ṣe ẹ ṣí Kùránì fún ẹ ṣí àfa àtàyè ṣe ẹ ṣí Kùránì 12:2 àfa àtàyè ṣe ẹ ṣí Kùránì 12:2 pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn Kùránì 12:2. Quran 12:2. bẹ́ẹ̀ ni kẹ́ka síta fún gbogbo èèyàn ẹ ní ẹ̀sìn gbogbo ayé ní Islam so. 235. Naam. ẹ ṣe ẹ̀ka kí ni bẹ̀rẹ̀ sọ. Ìka yín sì túmọ̀ rẹ̀. Àlàyé tó wà ń bẹ̀ ẹ́ di kí n ṣe. ẹ̀ka síta kí gbogbo wa Ẹ tó fa ntẹ́fẹ́fà jáde, ìka máa túmọ̀ rẹ̀. dádì àfa ẹ má bínú àfa ẹ̀ka síta kí gbogbo wa gbọ́. Ok? gbogbo wa náà Ọlọ́run sọ nínú Kùránì wípé Allah ẹ má ṣe ní sí. Ọlọ́run Allah ọba Allah bẹ́ẹ̀ni tó dá ayé àti ọ̀run sọ nínú Kùránì wípé ṣálà jọba tẹlọba Allah ọ̀dà. ó yẹ ká Inna anzalnahu Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. Ọlọ́run ní Allah ní àwa la sọ Kùránì yìí kalẹ̀. ní èdè A wo sọ kalẹ̀. ní èdè wo pẹ̀lú èdè wo. Qur'anan Arabiyyan a sọ kalẹ̀ ní èdè Lárúbáwá. àfa ọyà àwọn olóńsọ lárúbáwá. Òjíṣẹ́ t'Ọlọ́run rán sí gbogbo ayé. ẹni sùn àwọn olóńsọ lárúbáwá Àwọn Arab ló ń sọ Lárúbáwá. so èdè wo làlá fi wá sọ Kùránì kalẹ̀. Èdè Lárúbáwá. èdè wo lẹ́yìn sọ àfa àtàyè ṣe. Èdè Yorùbá ni mò ń sọ. so báwo kí wàá ló kọ ẹni sùúrù àfa àtàyè. Àlàyé wà ń bẹ̀, mò ń gbọ́ yín, mò ń gbádùn yín. ẹni sùúrù kí wàá ló kan ẹ̀yin Mò ń gbádùn yín. pẹ̀lú Kùránì ọmọ lárúbáwá kí ló kan yín tí ó bá ṣe Torí pé òjíṣẹ́ t'Ọlọ́run rán sí mi No, ẹni sùúrù. Lárúbáwá ni. ẹni ok ẹ tún claim pé òjíṣẹ́ aláàrán sí yín ẹ jẹ́ tún gbé yín débẹ̀ ẹ ṣí Kùránì 14:4 kẹrìbù nǹkan tí bẹ̀ yẹn sọ nǹkan tí ò ń ṣe ti yín lẹ́kọ̀ọ́ náà ń ṣe àyanjú ràn lẹ́ lọ́ mú. Ibi tọ́rọ̀ ti dàrú nìyẹn kẹ́ gbọ́ yé. ẹ ṣí 14:4 ṣé ti ṣí àfàṣọdà ẹ ṣí Kùránì 14:4 ẹ jẹ́ ká wò. Allah yìí ó tún dìde bá yín yanjú gbogbo nǹkan yìí kò bá yín wí ẹ̀yàn ọmọ Yorùbá àyanjú ràn ojú kòkòrò ló sún yín sí àti jẹ àti mú dẹ ní ká máa kéwù tọrọ jẹ kẹ máa parọ́ fún ẹni ẹlẹ́ni kúlẹ̀ aláwọ̀ méje fókú ọ̀run kúlẹ̀ aláwọ̀ dẹ̀ bá òkú sọ̀rọ̀ gbogbo ẹ̀ láti tún Yorùbá irọ́ lásán ní Arab level. Àyà tí mo kà lẹ́ẹ̀kan yẹn. ẹ̀ka 14:4 Torí ẹ pé ṣí òjíṣẹ́ t'Ọlọ́run rán 14:4 sí wa. ẹ má bínú ẹ̀ka Lárúbáwá Kùránì ni. 14:4 nù ẹ̀ka Kùránì 14:4 Mo ti sí ẹ̀jẹ̀ asálàyé tó wà ń bẹ̀. ẹ̀ka Kùránì 14:4. Ọlọ́run ní Allah ní wa ma arsalna min rasulin illa bilisani qawmi. Kò sójíṣẹ́ kan tá a máa rán àfi ká rán pẹ̀lú ahọ́n àwọn ìjọ rẹ̀. Ó lálàyé. no àwọn èdè yín ẹ má ṣì tú o. nǹkan tí bẹ̀yẹn sọ ahọ́n ìjọ rẹ̀. àwọn ní wọn ò nínú òjíṣẹ́ kan sí yín àyàfi ẹni tó ń sọ èdè yín ẹ jẹ́ láyé yín bí àpẹẹrẹ èdè tí wọ́n àwọn èèyàn gbọ́. Muhammadu ń sọ lárúbáwá wọn ò ní rán sí Bẹ́ẹ̀ni. yín torí Yorùbá lẹ́yìn wọ́n máa rán ẹni tó ń sọ Yorùbá ẹni sùn bí èmi ń sìn Ẹlọ́sà ìdí tí ẹni sùn bí olówó Èkó ń sìn ẹ̀jẹ̀ asálàyé. ẹni sùn bí èmi lọ rán sí yín sìn èdè yín ni mò ń sọ wọn ò ní rán Muhammadu tó ń sọ lárúbáwá sí yín torí kò sọ èdè yín bí nǹkan tí bẹ̀rẹ̀ ń sọ nìyẹn so ẹ ṣàlàyé báwo ni ẹ ṣe jẹ́. rárá àlàyé tó wà ń bẹ̀rẹ̀ ṣé kí n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, ẹ sọ̀rọ̀. àlàyé tó wà ń bẹ̀rẹ̀ àlàyé tó wà ń bẹ̀ ni wípé gbogbo àwọn òjíṣẹ́ kan ti dé ṣáájú Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run rán àwọn òjíṣẹ́ yẹn pẹ̀lú èdè táwọn èèyàn wọn gbọ́. no ẹ má bínú ibi tó ń kà yìí ìdí tí Muhammad fi kà wá ni wípé òun lòjíṣẹ́ kan yìí tọ́lọ́run lòun ò ní òjíṣẹ́ mi mọ́. àfa àtàyè ṣe ẹ má sọ nǹkan tí ó sì nu Quran nǹkan tẹ́ ka yìí kí ló kọ síbẹ̀ wọn sọ pé wọ́n Muhammadu sí wa wọ́n ní wọn ò ní rán òjíṣẹ́ kan àyàfi elédè yín ló máa rán sí yín Muhammadu ń sọ lárúbáwá èmi àti yín sọ Yorùbá kí ló kan èmi àti yín pẹ̀lú Muhammadu very simple Quran náà kú fi ń tu ká ní inú ìwé mi làlọ́ mú wá fún yín sí ẹ máa ní ẹ lè gbàgbọ́ bọ́ Quran náà là ń lò fún yín. torí pé Muhammadu ni òjíṣẹ́ kan yìí ló ṣe kàn wá. ẹni sùúrù torí pé Muhammadu tó jíṣẹ́ kẹ̀yìn wá ló kàn wá ọ̀kan wá wọ́n ti sọ bí wá pé ẹni sùúrù. Ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ mi wà mọ́. no ẹni sùúrù. kọ̀ọ̀rọ̀ òjíṣẹ́ mi wà. ẹni sùúrù wọ́n ní wọn ò ní rán òjíṣẹ́ kan sí yín tí ò ń ṣe elédè yín
ẹni tó bá but jí lédè ẹ̀yin yìí ló òwú máa rán àyà sí mi ni hello No, sir ẹni hello sùúrù, sir ẹni sùúrù, àyà ẹni mi sùúrù. mo ń bọ̀ náà Quran lẹ kóòtì fún mi ẹ gbọ́ mi ṣebí Quran náà sọ yí pé Muhammad aran sí gbogbo ayé àyà tẹ́ fi sọ̀rọ̀ ìdí ìsẹ́ àyà kan nìyẹn ipe ìjọkọ̀ àdẹ́bì kọ̀ọ̀kan ara wọn pẹ̀lú. ẹ jẹ́ sọ nǹkan fún yín ṣé mọ̀ pé tẹ bá ní gbogbo ayé máa sọ bó ṣe ẹni sùúrù ìgbà tí Allah sọ pé òun sọ Kùránì kalẹ̀ lédè Lárúbáwá ok Allah lóun sọ Kùránì kalẹ̀ lédè Lárúbáwá níbi ibẹ̀ yẹn ó ń sọ nínú gbogbo ayé náà náà wọn wo ló ń bá ṣé gbogbo ayé náà sọ Lárúbáwá ni àwọn ọmọ Saudi ló ń bá wí ilẹ̀ Saudi ni. mo ní pàdé òjíṣẹ́ kan ìnìyẹn ọwọ́ àtúnṣọ́lá yèmí wípé ìwọ Muhammad o gbogbo ayé la rán ọ sí torí pé òjíṣẹ́ mi ò rí dé lẹ́yìn rẹ̀. Ọlọ́run àwọn èèyàn wa wọ́n dẹ̀ tún yí Quran fúnra wọn. tẹ̀bí Quran lẹ́fẹ́ kóòtì fún mi Quran náà lèmi náà kóòtì fún yín ní ìsìn ẹ̀yin fẹ́ fi Quran dè mí ni Quran náà ló tú mi sílẹ̀ wípé ànábì yìí gbogbo ayé la rán sí tẹ̀bí Quran náà lọ sọ wípé Muhammad yìí òjíṣẹ́ kan yìí ni so Quran lẹ kóòtù fún mi Quran náà lọ sọ bẹ́ẹ̀ so àfọ àtàyè Quran náà sọ bẹ́ẹ̀ ẹni sùn ṣẹ́ mọ̀ pé Muhammadu sọ pé òun mọ̀bi tóun lọ tóun bá kú ṣẹ́ mọ̀ abẹ́ mọ̀. Mọ̀nbọ̀ afáàtàyè. mo gbọ́ programu yẹn níjọ́ kan tẹ́nìkan kóòtù ẹ̀ but àgbọ́yé rẹ̀ kọ́ ni ẹ̀wù yẹn Muhammadu lóun mọ̀bi tóun lọ tóun bá kú. àgbọ́yé rẹ̀ kọ́ ni tó bá kú kọ́ ok àyà yẹn tó bá kú kọ́ ẹ sọ̀rọ̀ lọ ok. afáàtàyè ṣe. àyà yẹn ntáyà yẹn ń sọ ni wípé hello afáàtàyè ṣe. yà àyà tẹ fẹ́ mú wá yẹn wípé àrùn ànábì yẹn rahmatan lil alamin àrùn kó jẹ́ ìkẹ́sí gbogbo àgbáńláyé tọ̀ ẹni tá a fẹ́ rán sí gbogbo àgbáńláyé èdè mélòó gan ló ń gan gbọ́. ọ̀yá mo fẹ́ bi yín léèrè èdè mélòó lànàbì lè sọ. báwo lè ṣe fẹ́ bá mi sọ̀rọ̀. torí àwọn tá ń pè ní àlámù yẹn àgbáńláyé yẹn ẹni tó lọ fẹ́ rán sí gbogbo àgbáńláyé ó gbọ́dọ̀ gbọ́ Yíbò ó gbọ́dọ̀ gbọ́ Yorùbá ó gbọ́dọ̀ gbọ́. báwo lè ṣe fẹ́ bá mi sọ̀rọ̀. ó gbọ́dọ̀ gbọ́ India tó fi lè bá gbogbo kọ́ńtírì yẹn tó lè fi bá wọn sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. ó ló ti fẹ́ rí. èdè mélòó lànàbì gbọ́ kó tó di pé ànàbì gangan kú kánábì gangan tó kú èdè Quran ànàbì kó àwọn èèyàn jọ ọkọ wọn ní èdè yẹn àfàtàyè ṣe tó bá dọ̀là ẹ lẹ́ẹ̀ ànàbì kó wọn ní èdè yẹn ẹni sùúrù ànàbì sì rán àwọn èèyàn yẹn kí wọ́n lọ máa jí sí Ọlọ́run káàkiri. èdè mélòó ló gbọ́ èdè. ayé ṣe ẹni sọ èdè mélòó ló gbọ́ ànàbì gẹ́gẹ́ èdè Arabu nìkan náà lànàbì gbọ́ ṣùgbọ́n àwọn ìjọ rẹ̀ ẹ gbọ́. ànàbì ò ṣe fúnlẹ̀ wa. èmi ti gbọ́ nǹkan tẹ́ ẹ wí but ẹgbọ́n tí Islam náà sọ ẹgbọ́n tí Islam wí mo ti gbọ́ ti yín ànábì yẹn èdè Lárúbáwá ló mú wá èdè Arabu tó mú wá yìí ó kó àwọn èèyàn kan jọ tó kọ́ wọn ní èdè Lárúbáwá yẹn àwọn yẹn lọ́wọ́ arán kí wọ́n lọ máa jíṣẹ́ Ọlọ́run Allah fún àwọn èèyàn gbogbo òlú táwọn yẹn lọ ni wọ́n ti lọ jíṣẹ́ Allah èdè Arabu náà ni so èdè tí àwọn èèyàn gbọ́ lóríṣiríṣi àwọn yẹn lànàbì rán tí wọ́n lọ jíṣẹ́ yẹn fún àwọn èèyàn ní Quran ti sọ wípé ìwọ ló jíṣẹ́ kẹ́yìn. sílẹ̀ Yorùbá tálà lànàbì rán sílẹ̀ Yorùbá ó ti dábẹ́. wọ́n jíṣẹ́ yẹn bí ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ Islam fáwọn èèyàn láti ìlú kan sílùú míì láti ìlú kan sílùú míì. àfàtàyè ṣe ní sùúrù tálà lànàbì wá rán sílẹ̀ Yorùbá mo ń béèrè lọ́wọ́ yín. ebi ló ń fẹ́ sí ni ṣé Yorùbá ní origin. tálà lànàbì rán sílẹ̀ Yorùbá. Very simple. Islam wá sọ́dọ̀ wa látara báwọn yẹn ṣe ń jí báwọn yẹn ṣe ń. ọ̀rọ̀ tẹ́ sọ mò ń lò ẹni ànábì kọ́ àwọn èèyàn lédè Quran ó wá rán wọn káàkiri mo wá bèèrè pé ká rán wọn sílẹ̀ Yorùbá gbà tó rán wọn káàkiri. According to history ẹ máa gbọ́rọ̀ mi lẹ́yìn tánàbì lọ tán ẹ fọlọ́bàjẹ́ àlàyé lẹ́ẹ̀ gbọ́ àlàyé ni kẹ́ ẹ fọlọ́bàjẹ́ gbọ́ èmi ò sọ pé ní báyìí lọ́nà wá sílẹ̀ Yorùbá according to history lẹ́yìn tí ẹ gbọ́ ẹ jẹ́ ìsàlàyé. ọ̀rọ̀ tẹ́ sọ ni mò ń lò fún yín ẹ lánàá bí wàá rán wọn káàkiri. bẹ́ẹ̀ ni ìgbà tí ànábì tó kọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn yẹn ó rán wọn sáwọn ìlú mi kó tó di pé ilẹ̀ Yorùbá ń jẹ́ ilẹ̀ Yorùbá asáwọn àwọn ìlú mi tó kì í ṣe ilẹ̀ Yorùbá. ẹni sọ ilẹ̀ wo ilẹ̀ Yorùbá ń jẹ́ tẹ́lẹ̀ ẹ tún ti wọ bòmí. kótó di pé Yorùbá exist pé àwa kan ní Yorùbá àwa kan ní kíní kan. ìgbà wo ni Yorùbá ò exist tẹ́lẹ̀ ṣé ilẹ̀ Saudi ṣáájú wa exist lẹ́ sọ ni. nǹkan tá a yín máa ń sọ náà nìyẹn pé tá a bá ti pàdé ọ̀hún yẹn jẹ́ ká máa mọ ọ́ríjì wọn pé ṣé Yorùbá lọ́wọ́ ẹni àbí Fúlàní
ṣé fẹ́ sọ fún wa pé Saudi ṣáájú Yorùbá ilẹ̀ Yorùbá exist ni àbí kí lè ń sọ àgbàlagbà ní Saudi ṣáájú Yorùbá exist. Ìtàn yẹn ẹ̀yin ẹ sọ ìtàn yẹn fún wa. ẹni sọ ẹ fún wa lẹ́rìí. No, ẹ̀yin ẹ sọ ìtàn yẹn fún wa. No, ẹ̀yin ẹ sọ ìtàn yẹn fún wa. sọ jáde fún wa lẹ́rìí. Fúlàní ní. In tó fún wa ní proof pé Saudi ṣáájú Yorùbá exist ni wípé Ànábì ti dé kí gbogbo ohun tí jẹ́ ìran Yorùbá ó tó máa dé. Ok, ẹ jẹ́ dá nílò ọdún ẹni sùn náà láti bí 1000 láti bí àfa níbi tá a wà ń sìn ọdún wo ni Ànábì dé iye ẹ̀wò lànábì dé 6 kí lànábì dé. sister Ànábì dé. ọdún wo lànábì dé ẹsọ ọdún. 570. No, 6 something ṣe báyìí nǹkan tá à ń sọ náà ni ẹni tẹ́ ń tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ kọ́kọ́ pa ẹ̀ gan. àní 6 kọ́ 570. ẹjọ ẹ̀yin tẹ́ bá wà mí báyìí wo iye ẹ̀ta Ànábì wáyé ẹgbẹ́jáde. ẹ lọ gọ́gù rẹ̀ ẹgbẹ́jáde fún wa 570. iye ẹ̀wò lànábì wá iye ẹ̀wò lànábì wá. Yeah, 5 bíbí tí wọ́n bí. iye ẹ̀wò lànábì wá iye ẹ̀wò lànábì 570. kú iye ẹ̀wò ló kú. So nígbà tí dídé káwọn yẹn máa wá ká máa bá ní wá lọ ká gbé wá ká máa ti rí. ẹ̀yin ni kẹ́ sọ ẹ̀yin ni ẹ sọ iye ẹ̀wò ló wá. èmi ti sọ yẹ tí wọ́n bí 570. iye ẹ̀wò ló wá kú. ó lò 60 years láyé. So ẹ wá sọ sí pé ní 510 sọ yẹn wọn ilẹ̀ Yorùbá ò tí exist Saudi ló wá exist. lẹ́yìn t'Ànábì lọ tán ẹ máa gbọ́dọ̀ mi lẹ́yìn t'Ànábì lọ tán. ẹni sùúrù ẹni ní 570 10 sọ yẹn pé ilẹ̀ Yorùbá ò tí exist pé Saudi ló exist. ẹ sọ history Yorùbá tí ń bẹ nígbà yẹn ẹ sọ history. nǹkan tẹ́ sọ ẹni sùúrù náà nǹkan tẹ́yìn sọ ń sìn ẹ wá fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ yìí pé ní 570 yẹn ilẹ̀ Yorùbá ò tí exist. Gbọ́tà kankan nípa Yorùbá ni. No, èmi ò bá yín jù lásìkò yẹn ẹni sùúrù ọdún wo lọ kó Kùránì wálẹ̀ Yorùbá tẹ tó ka Kùránì tẹ fi ń sọ pé ẹ gbọ́lẹ̀ Yorùbá torí pé ka ìwé kan tó kó wá láti ìlú kan ẹ jẹ́ ká máa ro orí sàn kan lábá fẹ́ sọ ń ta àgàdo bá jẹ́ ta gbangba la wà á tàdé tí ń lọ́mọ tó yẹ pé ẹ lè máa kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ máa rọ̀ tẹ tó sọ ń ta ìwé kan táwọn kan kó wá lẹ́yìn tó bíyàn kan ní 570 tó kó wá sí ìlú tiyín ẹ wá ń torí sọ pé ìlú tiyín ò tí wà exist nígbà tẹni yẹn wáyé. Hello sir wọ́n kówé yẹn wá lásìkò yẹn yẹn kọ́ ni. Jésù tó ṣáájú ẹni yẹn wáyé gan wọn lè nítorí Jésù pé láyé Jésù wọn ti dálẹ̀ Yorùbá ẹ̀yin wá ní Muhammadu ọmọ àná ajípátá. èmi ti fún yín lẹ́rìí rẹ̀ ẹ̀yin fún wa ní proof. fún wa lẹ́rìí náà. existence Ànábì ní sọ. Hello sir hello. ẹni sùúrù. jẹ́ kémi òfin fact tèmi rin lẹ̀. ọ̀rọ̀ Yorùbá tẹ sọ́nsìn ni mo ṣe dúró tì í lọ́rùn ẹ fún wa lẹ́rìí pé ayé Muhammadu ilẹ̀ Yorùbá ò sí. proof tí mo fún yín ni pé according to Quran Ànábì dé ní. àfọ̀tẹ̀lẹ̀ ẹni sùúrù ẹ jẹ́ kó ṣe tán fúnra wọn ẹ jẹ́ kó kúkọ ara wọn gbogbo èèyàn ń gbọ́ wọn ó yá ẹ kú. wọ́n bí Ànábì ní on the 12th oṣù kẹta ojú ọ̀run 570 bá ní gbédè tí jáde mọ́ o wọ́n gbédè tí jáde mọ́ o. bí ó ti sọ fún yín ẹ máa sọ lọ nǹkan mo fẹ́ rẹ. ìdẹ́mi sọ nìyẹn 570 so 570 yẹn sì dídé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. So lásìkò yẹn àkọsílẹ̀ ìtàn according to Quran ìgbà yẹn náà ni Quran revelation Quran bẹ́ẹ̀ sọ kalẹ̀. ẹ má jẹ́ ìbéèrè kan lọ́wọ́ yín ṣé ní ayé Ànábì 570 yẹn ṣé kò bí ìwé ti wà tí wọ́n ń kọ̀ọ̀kan sí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. ìwé ò tí ì sí bẹ́ẹ̀ ni náà ìwé ò tí ì sí. lẹ wá sọ ṣe ẹ̀rí wò lẹ wá rí pé ilẹ̀ Yorùbá ò tí ì sí nígbà yẹn. ẹ̀yin lẹ fún mi lẹ́rìí pé Yorùbá ti ń bẹ. ẹ̀yin lẹ sọ ẹni sùúrù ẹ jẹ́ sọ fún mi. èmi mọ sọ púrúfù ni wípé ẹni sùúrù ìyẹn kọ́ lọ́pọ̀ improve ẹ sọ nǹkan fún mi pé kò sí nǹkan mo wá ní ẹ fún mi lẹ́rìí ẹ máa fún mi lẹ́rìí tí gbogbo ayé máa rí báyìí bí yá ìbọn lè ti kà á. àràkọsílẹ̀ pé ó ti ń bẹ ni. everybody sì gbà wípé Muhammad ó ti wá exist kátó máa gbọ́ ojú jẹ́ Ọ̀rúnmìlà àti Ṣàngó. ẹ̀jẹ̀ ń dá yín lóhùn ẹni ẹ̀yin ìgbà tó bí yín ó lè jẹ́ bí ọmọ 1989 nìyí bí àgbà tó bí yín gbọ́ nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ yín sì ni pé ẹ̀ ń sọ ń sìn pé àná lẹ́yìn tànàbí wáyé tànàbí lọ gbọ́ nípa pé ilẹ̀ Yorùbá ò ti exist so ẹ̀yin gbà tànàbí wà lọ ní ilẹ̀ Yorùbá wá ẹ̀ṣẹ̀ wá exist lẹ́yìn sọ pé lẹ́ mọ̀ ẹ̀yin àgbàlagbà tó yẹ kẹ́ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ilẹ̀ Yorùbá so ànábì wá ànábì lọ torí Kùránì sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá kò sílẹ̀ Yorùbá jẹ́ fún yín kan ìyẹn àkọ́kọ́ ilẹ̀ Egypt mi mọ̀ bí Kùránì sọ ń pa ẹ̀ so ilẹ̀ Egypt ò ti exist America ò exist Russia ò exist torí pé Kùránì ò ti sọ ń pa ẹ̀ jẹ́ ká máa rorí
àlàyé tó wà ń bẹ̀rẹ̀ ẹni sùúrù àgbà tó bá jẹ́ ẹni sùúrù àgbà tó bá pa wà ń ta gbangba tàbá jágbàlagbà torí irú wa tàbá lọ́mọ kékeré lẹ́gbẹ̀ẹ́ kí la fẹ́ kọ́ ọmọ yẹn torí nǹkan ìdí kan tó wọn Saudi ẹni ẹ ti kúrò mi dànù ẹ fi mi ní proof. yàbọ̀ ìbọn ṣiṣẹ́ ìwé tó wọn Saudi ọkẹ́ káàbọ̀ àbámu yà ẹ káàbọ̀. ìfẹ́ sáré pẹ́ kò sáré fún ẹ ó yé mi yà ẹ káàbọ̀ bẹ́ẹ̀. ẹ jọ sà ṣọmọ Yorùbá ní sà má bínú orúkọ mi ní Olúwayọ̀mí Fashlanso ọmọ fíìmù Yorùbá mo ṣe ẹ ṣeun ṣe gbọ́ ibì kan tó pè ní ihò eléru londo state ẹgbọ́n parí. mò ń gbọ́ ni mi ò débẹ̀ rí. ẹ ṣèwádìí ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ fẹ́ mọ̀ ń pa ẹ̀. mò ń gbọ́. ká nípa ọmọ Yorùbá gidi ni ẹ fẹ́ mọ̀ ń pa ẹ̀. ihò eléru wọ́n discover human skull níbẹ̀ 13,000 years old ni. Quran ti dé ṣáájú yẹn. kò tí ì dé ńgbà yẹn. ṣebí tàn Yorùbá lẹ fi sọ yìí. ẹni sọ̀rọ̀ sà ẹni sọ̀rọ̀ ṣẹ́ni ó dáa ká máa balance history ìtàn tó dáa ẹ má máa jẹ́ ká máa kó tiwa kéré 13,000 years old ni agbárí tí wọ́n discover ní ihò eléru ní Ondo state ń bí ni kì í ṣe ilẹ̀ Gàmbàrí ilẹ̀ Yorùbá ní Ondo state ká má ti wàá sọ Ilé Ifẹ̀ tí gbogbo Yorùbá ti tàn lọ. ire o ẹ lọ tí wọ́n ṣe wá dáadáa sí i ó dàbọ̀ bàbá mi. ẹ ṣé bàbá mi ẹ ṣe so nǹkan tó máa ń pè ní fáàtì yẹn bó ṣe mú ẹ̀rí wá so tẹ bá wo yí ẹ̀yẹn sẹ́yìn so ẹ̀yin wá ń sọ ń sìn pé láìjọ́ tẹ̀yìn ti dáyé tìgbà tí Muhammadu ti wà ilẹ̀ Yorùbá ò tí ì sí so ẹni sùn tẹ bá fẹ́ ok Afáṣọlá. olówó èkó tẹ ẹ bá lọ gọ́gù gan wípé Ọ̀rúnmìlà ìgbà wo l'Ọ̀rúnmìlà lo ilẹ̀ Yorùbá wọ́n sọ fún yín pé 500 BC kí wọ́n tó bí Jésù before Jesus ilẹ̀ Ọ̀rúnmìlà ti wálẹ̀ Yorùbá. Bàbá kò yé wọn ní sẹ́ẹ̀ tá a bá ń sọ wọ́n jọ nígbà tí Jésù no. 500 years after Jésù tó ṣaláìsí iná bí Muhammad. ó yà mí lẹ́nu Muhammadu ọmọ àná ọmọ ìjẹ́ tó àná just bẹ́ẹ̀ ká sọ pé ascension just ẹ̀sìn bí 13,000 years ni. no ọ̀rọ̀ Jésù kọ́ là ń sọ ọ̀rọ̀ Yorùbá là ń sọ o. àti mo ti bọ́ sí yọ mo fi ṣètò fún yín ni. Jésù àti Mohammed olókọ́ wa ló méjì. ta ló kọ́kọ́ wá bẹ́ẹ̀ wọ́n tó bí Muhammad. Muhammad lọ ọmọ wáyé ká tó máa gbọ́rọ̀ mi là. ní létí gbọ́kọ̀ wá ní Muhammadu lọ ọkọ̀ wá o. níbo. Ànábì lọ ọkọ̀ wá. lápá abo. Kí ni mo wí nìsín? olódo rabata ni wọn Ẹ wọ́n ti akọ́lẹ̀ Ànábì ṣáájú Jésù wá. ẹyẹ ka ìwé kan ẹyẹ ka ìwé kan ẹ ká gbogbo ìwé ẹ máa ka àwọn ìwé ìwé ẹyẹ ka ìwé kan. ẹ wà sírí àwọn fáyín. Wọ́n mọ̀ ọ̀dọ̀ ẹ̀kọ́ yín ní ẹ̀fàyà. Ànábì lọ ọkọ̀ wá. báwo lẹ ṣe máa ń fún gbàgede àwọn èèyàn báyìí ṣe máa Ànábì ṣáájú Jésù náà wá. kí wọ́n pa èèyàn yín torí pé ó fi ẹ̀sìn kan sílẹ̀ inú iṣẹ́ ṣe máa jókòó sáwùjọ èèyàn báyìí tẹ́tẹ̀ máa sọ́kẹ́ lẹ́nu pẹ́nu yín máa dùn ọkàn yín máa balẹ̀ ó máa jẹ́ tó wù yín kí wọ́n pa èèyàn yín torí pé sọ pé òun ṣẹ̀sìn kan. ẹ gbọ́ bó ṣe máa ń sọ̀rọ̀ lákàyè náà ká ní ìtàn àbá wa ń ṣe ṣé ẹ gbọ́ pé Ifá sọ wípé ẹ pa lágbájá tó bá fi fánẹ̀ àbí tó bá fi ṣọ̀gbó lẹ̀ ni. so kì í ṣe Olódùmarè yàtọ̀ sí Allah ó yàtọ̀ sí Yahweh ọ̀tọ̀ọ̀tọ̀ ni èdè là ń sọ yìí kò lè kò ṣe torí ẹ̀ náà ni ìránṣẹ́ òjíṣẹ́ yẹn ó ṣe yàtọ̀ síra wọn. ẹ má balẹ̀ yín jẹ́ torí Ọlọ́run ẹ má ba ilẹ̀ yìí jẹ́ ẹ má balẹ̀ tápọ̀ ọmọ Yorùbá gidi ni ẹ má balẹ̀ yìí jẹ́ ẹ má balẹ̀ yìí jẹ́ torí a ní àwọn tó ń pè ní ancestor àwọn bàbá wáyé ká máa dúpẹ́ fún wọn ká máa dúpẹ́ lọ́wọ́ ká máa wárí fún olójoojúmọ́ tá a bá ti jí ẹ̀sùn dèmí lẹ́yìn náà Yorùbá lẹ́yìn sọ́lá yìí náà tí ilẹ̀ bá bàjẹ́ ṣe wọ́n máa gbà yín Saudi ni àbí sọ́lẹ̀ kí oríkì yín kọ́ kìdé Saudi ilẹ̀ Yorùbá náà máa kí oríkì yín dé kí ló wá ṣe wá náà ẹ jẹ́ ká máa tẹ̀ díẹ̀ díẹ̀ àwọn tó wà nígbà tó ń bá yín sọ wọ́n fi ọ̀rọ̀ bá yín sọ̀rọ̀ wọ́n fọ̀rọ̀ wáyé lẹ́nu ẹ̀dẹ̀ fọ́ ogbó ẹ̀ lójú kí ló dé náà mo láwọn ọ̀rẹ́ mùsùlùmí mo láwọn ọ̀rẹ́ Christian bọ́ a máa sọ tọ̀rọ̀ fúnra wọn. èmi ò fọ́ ọ̀rọ̀ lójú o àlàyé ọ̀rọ̀ àwọn tẹ́ fi rinlẹ̀ yẹn. ẹ sọ gidi èmi sọ fún simoni ẹ lọ tọ́bádélé ẹ lọ ṣèwádìí ilẹ̀ eléru náà pè ihò eléru náà pè ní Ondo State ihò eléru ṣùgbọ́n abẹ́dọ̀lá kàmá tí wàá sọ Ilé Ifẹ̀ tí gbogbo Yorùbá ti tán lọ ayẹ́pẹ́ kì í ṣọmọ Yorùbá ní tó pé ẹ̀ mọ kankan nípa ẹ̀ nípa bẹ́ẹ̀ ṣẹ̀wá ẹ̀ mọ kankan pa ẹ̀ mọ ẹ̀ ṣọmọ Yorùbá gidi nìyẹn. Quran lẹ kóòtù tẹ́fẹ́ fi wíìnì mi Quran lèmi náà kóòtù fún yín. ẹni ànábì wọn ní kọ́ máa pààyàn mo sì ṣàlàyé ibẹ̀ fún yín
gbogbo ayé lọ́lọ́run rán nàbí mi yọ ọmọ Yorùbá ni mi bẹ́ẹ̀ ni lárúbáwá lọ́lọ́run fi sọ Quran kalẹ̀ torí pé ànábì tọ́lọ́run rán tó jẹ́ ànábì kan gbogbo ayé lọ́lọ́run rán sí gbogbo ayé lọ́lọ́run rán sí. no more Ọ̀rúnmìlà no more Ifá no more Odùduwà. àti wá bí yín léèrè lẹ́ẹ̀kan wípé èdè mélòó lànàbì gbọ́ nígbà tó rántí gbogbo ayé. èdè tọgbọ́n náà ni láàrín ọ̀rọ̀ rẹ̀ fi jẹ́ mírèkù fún gbogbo ayé. èdè lárúbáwá tọgbọ́n náà ni lọ́rọ̀ rẹ̀ fi jẹ́ mírèkù fún gbogbo ayé. torí pé sódàmì èdè ẹyọ kan yẹn náà ni wọ́n fi bára China sọ̀rọ̀. èdè ẹyọ kan yẹn lànàbì fi kọ́ àwọn èèyàn. ó wọ́ọ̀sì. No. ìwà nọ́bì náà ń wù. I think we've had enough o. ẹjọ mo fẹ́ sáré sọ nǹkan kan ló jẹ́ kí n wà lókè látẹ̀kọ́. lè rí lórí Black App yìí ẹgbẹ́ òsókè yá. ẹjọ má bínú sí mi èmi ò mọ̀ pọ́n lè sunkún o. In fact mo wọ péjì Sulaimon in fact wọ́n sunkún ẹ má máa sọ story wọn ẹ fi story wọn sílẹ̀ wọn wà relevant. wọn relevant ya. ẹ fi wọn sílẹ̀. ẹntà nọlára ń ta ẹgbàgbé ẹyà ẹnọyàn ẹ sọ bó ṣe fẹ́ ké ẹ bá ṣe wọn ti kílẹ̀. wọ́n ní plan nísìn ẹ mọ plan tán ní ẹnìkan tẹ̀ wá bẹ́ẹ̀ tó lóun máa ti múlíkárí ìyẹn ò ṣe issue but plan tán ní sìn wọ́n play audio kan audio yẹn wà wọ́n ní ẹni yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àbọ̀yé o so after ó wá sọ̀rọ̀ pé yẹn lọ́nà Iléṣà wọ́n ní wọ́n fẹ́ ṣe orò kó kìlọ̀ fáwọn èèyàn kan má jáde o ṣó mọ̀ pé àlejò ni wọ́n máa fi ṣe ètùtù o so wọ́n play ẹ̀ lọ́ṣà everybody wọ́n ṣàṣe ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ tá a mú tó lọ yìí àfà mẹ́rin ló mú pásítọ̀ kan tó gé orí tó gé ẹsẹ̀ tó gé apá ẹ má wọrí. ìyá wa kò ní sún àpò mẹ́wàá ṣé mọ̀ pé ayé ti di ayé social media ń sìn kò sí ìlú tí wọ́n lè parọ́ mọ́ ń sìn tí a ní pè ọ̀wọ́n tó bá wà lù yẹn ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ń lù yín o kí ló ṣẹlẹ̀ ń lù yín àwa lẹ́nu gbàtọ́ pàdé bóra nílẹ̀ Haúsá ń sìn news gbé TV gbé adẹ̀rí agbé káàkiri so kò sí nǹkan tó bò láyé mọ́ ń sìn ṣe rí gbà tí wọ́n ní wọ́n bímọ tó mú Kùránì wá ṣe wọ́n pàgbà táyé ò tí ì dáyé social media wọ́n máa ń logan kàlẹ́ndà wọn àti ṣe ọmọ yẹn gbé Kùránì wá ní àlè Kùránì ìgbà tó dán òun ń sìn ṣe rí bó ibà fáyà fún wọn ọjà Ìsìlámù ti tán lẹ̀ wá ojú ti là bèbè ti ṣẹ́jú so kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ pa ilẹ̀ Yorùbá wọ́n ń ṣẹ̀sìn kiri ni so ẹwà àgbàlagbà tó wá tán sìn pẹ̀lú nǹkan tó sọ̀rọ̀ àwọn òdì ń ta gbangba wọ́n dẹ̀ máa lọ́mọ ńlé wọn ò lè sọ tán Yorùbá fọ́mọ wọn. wọ́n dẹ̀ máa parọ́ torí àlá àmújẹ́ Ọlọ́run ọba ọ. ìyàwó ṣe wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹkún ni tí wọ́n àwáyọ̀. ẹ wo bírí lologo ń jí. nínú ibi tí màá yẹn tó wá wọ́ọ̀sì dé ọmọ ìyá rẹ̀ wọ́n wá ń bí ó léèrè wípé ó fi Islam lẹ̀ pé ó ràn lọ́wọ́ ni. ìgbẹ́ wa ni tí wọ́n bá pa wọ́n ràn lọ́wọ́ ni tí wọ́n bá pa ọmọ ìyá rẹ̀ torí pé ó fi Islam lẹ̀ ó ní wọ́n ràn lọ́wọ́ ni. kò dáhùn náà ní ìsìn tá a bá fi Islam yẹn lẹ́sẹ̀ tí yóò padà develop. so nǹkan tó yẹ ká tẹ máa bèrè lọ́wọ́ ni pé òkè gbogbo àwọn tí ẹ lọ gba Islam ń sìn ká tẹ̀ lọ ní nǹkan tẹ̀ ń ṣe ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ẹ wá rò pé wọ́n ní kọ́ máa pẹ̀ yín náà bẹ́ẹ̀ ṣe ń fi nǹkan yẹn lẹ̀ èèyàn mélòó ló máa kó nù yín kò ní sí ìyàn tó máa kó nù yín sòun la fi sọ pé Islam gbọ́dọ̀ jù báyìí lọ nílẹ̀ Yorùbá ibi tó dé ó ti tó gẹ́ bọ̀ ìgbà táwọn dúró dé yìí ó ti tó ń sọ yẹ ká bọ́ sí regional system ìgbà ilẹ̀ máa mọ̀ kọ́ta fẹ́ bá yín fà báyìí ta ìwà Nàìjíríà àwọn Haúsá lọ lórí Islam Sọ̀dánà Òṣókótó yẹn olórí burúkú yẹn òun ni ẹ di gbogbo Muslim Nàìjíríà bàbá ti pín ìgbà yẹn la máa tó gé yín olórí burúkú yín tó bá fẹ́ lọlẹ̀ Haúsá ẹ máa lọlẹ̀ Haúsá gbà yín tó ìlú wa gbọ́dọ̀ jẹ́ free religion kò sí nǹkan tó kàn wá pẹ̀lú religion ẹni tó bá wà ní government office náà ó gbọ́dọ̀ display anything religion ní office iṣẹ́ la fẹ́ ní any office ní ẹ we don't care about any religion wọ́n tó bá ti gbé religion tó ṣú ẹ̀ báyìí wà á lọ ṣe wọn ni tó bá preach tó sọ̀rọ̀ nípa ẹ̀sìn tó bú ẹ̀sìn ẹlẹ́sìn wà á lọ ṣe wọn ọkọ̀ fòrò lé ẹ lọ so gbogbo yẹn ló ń dúró dé yẹn orí burúkú tẹ̀ ń ṣe yẹn tẹ́lẹ̀ máa mọ̀ ọkọ̀ tó ń bọ̀ fún yín ṣẹlẹ̀ ìyá wèrè ni. ẹ ṣe dẹ̀ wọlé ẹ̀yin ẹ̀rọ ìdẹ̀tọ́ pé wọ́n fi dájú ó láàfáà nìyẹn.